ọ̀rọ̀ ti délẹ̀ báyìí o, gbogbo ọmọ Yorùbá àwa náà ń sọ náà lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ní oríire. Gbogbo wa la mọ̀ pé Elédùmarè ti gbà wọ́n lẹ̀, wọ́n ti tú wọn sílẹ̀, ṣùgbọ́n àwọn tí wọ́n bẹ́ àwọn èèyàn lórí ọ̀rọ̀ wọn ni ìjọba tún gbé jáde láìpẹ́ yìí. Ìyẹn ṣẹlẹ̀ lónìí. Àwọn tí wọ́n bẹ́ orí àwọn olùkọ́ méjì pẹ̀lú àwọn ọ̀gá wọn, tẹ́ bá rántí dáadáa, lẹ́yìn tí wọ́n mú wọn, wọ́n ní àwọn ọ̀gá wọn tán mú tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dá ẹjọ́ bí ìjọba ṣe ní pé adájọ́ ṣe ní pé ẹ̀wọ̀n gbére ni wọ́n máa fi wọ́n sí. Ibẹ̀ làwọn DSS ti parọ́ pé láyé àwọn tán dẹ́ṣẹ̀ tó yìí kí ló ń jẹ́ ẹ̀wọ̀n gbére. Ó ní nǹkan tó ń pè ní capital punishment fún àwọn agbésùmọ̀mí, àwọn ajínigbé. Pàápàá jùlọ ìwọ tó o bá pààyàn, ó di dandan kí wọ́n pa ẹ́ straight ni. Kò ní ìdí kan ẹ̀ṣẹ̀ wa máa fọwọ́ bò ó. Ọ̀rọ̀ mi ò yé yín. Now wọ́n ní pọ́n fún wọn ní life imprisonment. Gbogbo ará ìlú wọ́n bẹ bọ́ta pé láyé kí ló ń ṣẹlẹ̀ gangan nílùú yẹn. Lẹ́yìn táwọn DSS tí wọ́n ní láyé àwọn ò gbà pé irú àwọn tí wọ́n pààyàn yìí kò ń ṣe ẹ̀wọ̀n gbére ló ṣe yẹ kẹ́ máa fún wọn. Gbogbo àdé la mọ̀ pé nǹkan tó bá ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn Fúlàní yìí ní ìtó yẹ kí wọ́n pa wọ́n, story la máa gbọ́. Ọ̀rọ̀ mi ò yé yín. Àwọn tó yẹ kí ẹ mú balẹ̀ máa sọ story wípé báyìí o lọ́dún yìí o ó ṣe báyìí o wọ́n wá di àtúnbí o. Gbogbo yẹn ayé ò yọ mọ́. Ìjọba bàbá Tinubu la wà, kò ń ṣe ìjọba Buhari olóògbé. Òun ló dálẹ̀, ó máa pè wọ́n ní repentant. Lọ́wọ́ yìí àwa ò gbà yẹn. Nǹkan táwọn DSS tán pariwo tí gbogbo àgbáyé bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ pa wọ́n dànù. Kò ní ìdíkẹ́ ṣìṣẹ́ wa máa paint ẹ̀. Now kí lẹ̀ ń try àti sọ fún wa? Ó yà wá lẹ́nu wípé àṣé gbogbo bí àwọn èèyàn ṣe ń pariwo pé irọ́ o, táwọn DSS tán follow gbogbo àgbáyé ń wù wọ́n pé láyé ẹ gbọ́dọ̀ fi àwọn ará bí ilẹ̀ ẹ̀wọ̀n gbére bíi ti bò. Léni ni àwọn adájọ́ tún jáde o. Wọ́n ní àwọn ti gbọ́ nǹkan tí àwọn ará ìlú ń sọ wípé kán dájọ́ bó ṣe yẹ àti bó ti tọ́. Bí wọ́n ṣe gbé wọn jáde léni nìyẹn o. Ó dá o. Kí là ń expect, kí là ń dúró dè? Ṣèbí kẹ́ fún wọn ní ẹjọ́ kí wọ́n lọ pa wọ́n dànù ni. Ibẹ̀ ni àwọn adájọ́ tún ní pé a máa sún ẹjọ́ yìí di September 21 tá máa dá final ẹjọ́. Ẹ̀yin ọmọ ìlú ṣó ti wá ń yé yín báyìí, ṣó ti ń clear wípé àwọn ará bíi àfikọ́ lọ́n ṣàánú wa ni o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé ẹ dúró náà o. Àwọn èèyàn tí wọ́n bẹ́yàn lórí, tí wọ́n pa àwọn èèyàn tó jẹ́ pé wọ́n tún fi fọ́nrán ẹ̀ hàn gbogbo àgbáyé pé àwa la ṣe kinní yìí o, ìkà tá a ṣe yìí tẹ́ ẹ bá jẹ́ kó rí yín pé a tún máa ṣe jù bẹ́ẹ̀ lọ, tán tún fi ń yangàn. Ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ṣó yẹ kí ẹ ṣẹ̀ṣẹ̀ wá máa jẹ́ kí wọ́n máa jókòó ọjọ́ kejì? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé irú ẹni tó bá pààyàn báyìí tí ó ṣerú nǹkan báyìí pé kò tiẹ̀ yẹ kí wọ́n máa rí ọjọ́ kejì, pé kò tiẹ̀ kí ilẹ̀ ṣú bá wọn tán máa fi yanjú wọn. Kí ló dé? Ọ̀pọ̀lọpọ̀ ń parọ́ pé ẹ̀rù ìlú yìí ti ń bà wá o, ẹ̀rù àwọn ìjọba yìí ti ń bà wá o. Àwọn wo gangan ló wà nídìí ọ̀rọ̀ yìí? Because kò wá fẹ́ yé wa mọ́. Kí ló ń ṣẹlẹ̀ náà? Àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n bá máa pa àwọn èèyàn, wọn ò ń wẹ̀yìn o. Wọn ò ń wẹ̀yìn rárá. Àìmọye àwọn tí wọ́n ti jí gbé tí wọ́n béèrè fún 100 million lọ́wọ́ àwọn ẹbí wọn, táwọn ẹbí wọn gbé owó yẹn lẹ̀ tí àwọn agbésùmọ̀mí tán tún dùnbù wọn, àwọn yẹn tó ń kọ́. Meanwhile àwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí, wọ́n ti pa àwọn èèyàn ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún. Pàápàá jùlọ eléyìí tó tiẹ̀ wá dùn mí jù, òun ni àwọn sójà tí wọ́n ń bẹ́ lórí, tí àwọn arábí àwọn tí wọ́n mú yìí lẹ́yìn tí wọ́n gbé rẹ́kọ̀dù wọn jáde, àwọn tí táwọn kan mú yìí ti pa, àwọn sójà tán ti pa kò ń ṣe bí ẹgbẹ̀rún kan, òun ni wọ́n ti pa, tán ti padànù. Now ìjọba wa mú wọn o.
ẹ tún wá sọ pé ẹ fẹ́ fún wọn ní ẹ̀wọ̀n gbére, of which ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti jáde wọ́n ní ẹ wò bọ́n ṣe máa ń ṣe nìyẹn o, wọ́n máa lọ fún wọn lẹ́wọ̀n gbére kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ after 2 years wọ́n á lọ wọ́ wọn bọ́ta, wọ́n á tún ní pé ó dáa ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ. That means ó láwọn tí wọ́n wà nídìí màdàrú yìí. A dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Fúlàní tó jáde, ó ní bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe wà ńbẹ̀ yẹn kò mọ nǹkan kan pa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o, that man is innocent. Now tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá wà innocent, kí ló wá ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé àwọn kan wọ́n wá ń jáde, because bí bàbá yẹn ṣe sọ, ó ní tí wọ́n bá ti lè dáràn ní north, àwọn bíi gómìnà, àwọn olóṣèlú tí wọ́n tó máa ń ráyè àti bá àwọn olóṣèlú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe ṣàlàyé, àwọn tó máa ń ráyè bá àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀, ìyẹn àwọn olóṣèlú tó máa ń ráyè bá àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀, tó máa ń bá wọn negotiate, wọ́n á ti lọ negotiate pé okay ẹ jọ̀ọ́ ẹ fi àwọn èèyàn wálẹ̀. At the end of the day wọ́n lè ní pé okay bí ti last time yẹn sìn, gẹ́gẹ́ bí màá yẹn ṣe ṣàlàyé, ó ní 5 billion ní àwọn agbésùmọ̀mí láwọn máa gbà. The next thing, àwọn olóṣèlú wọ́n lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu, pẹ́pẹ́ sí o, àwọn arábí yìí wọ́n ti láwọn máa pa àwọn ọmọ yìí o, àfi tá a bá fún wọn ní 5 billion naira, dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ yìí, wọ́n ṣe máa sunkún lọ bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Now ààrẹ Bọ́lá Ahmed Tinubu máa wò pé so 5 billion naira ni wọ́n need tó máa fi wọ́n lẹ̀, bẹ́ẹ̀ ni 5 billion naira ni. Ó ní the next thing, ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún wọn ní 5 billion naira, ó yá ẹ gbà, wọn kankan gbọ́dọ̀ ṣe wọ́n, àwọn ọmọ ìlú wa ni wọ́n, àwọn ọmọ wa náà ni wọ́n. Okay now kí ẹ̀yin olóṣèlú since ó pé ní opportunity àti bá àwọn agbésùmọ̀mí sọ̀rọ̀, ẹ ti jọ negotiate 5 billion, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kówó lẹ̀ fún yín, ẹ lọ gba àwọn ará bílẹ̀. The next thing tá à ń gbọ́ ni wípé àwọn agbésùmọ̀mí wọ́n release gbogbo àwọn tí wọ́n jí gbé ní Borno yẹn náà ni o, wọ́n release gbogbo àwọn tí wọ́n jí gbé. Kí ló dé tí ẹ fi release àwọn tí wọ́n jí gbé? Àṣírí wá tú o, àṣé 1.9 billion ni àwọn olóṣèlú wọ́n gbélẹ̀ fún àwọn agbésùmọ̀mí. Àwọn agbésùmọ̀mí ní pé the reason táwọn fi lè release ni wípé 5 billion lájọ sọ, ṣùgbọ́n 1.9 billion ni àwọn arábí tí wọ́n gbélẹ̀ fún wa. Báwo ló ṣe jẹ́? Ṣebí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fún yín 5 billion, ó yá 3.1 billion tó kù níbo ló wà? Títí di ọ̀la tá à ń sọ̀rọ̀ yìí, àwọn tí wọ́n wà nígbèkùn yìí wà nígbèkùn, àwọn tó ń filẹ̀ wọ́n ti filẹ̀. Now bàbá yẹn wá jáde pé báwo lẹ ṣe wá fẹ́ blame ààrẹ Bọ́lá Ahmed Tinubu, because the way tí gbogbo ẹ̀ fi ń lọ, àwọn èèyàn tún wá wò kó dàbí àwọn olóṣèlú ìgangan àwọn lọ́n arrange ìjínigbé so that wọ́n á lè máa rí owó, gẹ́gẹ́ bí máyẹ̀ náà ṣe sọ ní àwọn ń rí owó lórí ẹ̀. Ẹ̀yin náà ẹ wo bó ṣe ń lọ. Ìdí tá a fi ń parọ́ pé àwọn tí wọ́n mú yìí sẹ̀ kò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ wá máa ní kán máa jókòó kó máa pẹ́ jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn parọ́ pé ẹ bẹ́ wọn lórí dànù. Àwọn tán lè bẹ́yàn lórí tí wọ́n dẹ̀ ń fi àfihàn tán fi ń hàn gbogbo ọmọ ìlú pé ẹ wo àwa la ṣiṣẹ́ yìí. Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Lọ́wọ́ yìí wọ́n tún sún ẹjọ́ wọn sí September 21 lọ́nà máa tó dá ẹjọ́ yẹn. Nǹkan táwa mọ̀ ni wípé wọn ò ní bọ́m̀bẹ̀, Elédùmarè ju gbogbo wọn lọ. Anybody tó bá jẹ́ pé kí nǹkan máa dàrú, kán máa ba nǹkan jẹ́, òun ni wọ́n tò sí lẹ́yìn, àṣírí wọn máa tú láìpẹ́ o. Wọn ò dẹ̀ ní rí bá ti ṣe, wọn ò ní rọ́nà gbégbà. Bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ àwọn tí wọ́n pa yẹn, ẹ̀jẹ̀ wọn ò ní jọ́ gbádùn títí ẹ̀mí máa fi bọ́ lára gbogbo wọn. Kò ní ju bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin èèyàn wa ní rí ju báyìí lọ lórí eléyìí. Ẹ jẹ́ ń gbọ́ kọ́mẹ́ǹtì yín lórí comment section. Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀ ó dàbọ̀.